ńlá tó kàn lólu. fíran kọ̀dọ̀rọ̀ sí ajínasẹ̀ tí jẹun ajígbọ̀n ni. ìyàrí táfà kíkọ́rí táwọn òní túkaná lọ́rùn ìran aládé. ó di dandan káwa pàápàá dẹ́rù ara wa pa. kẹ́hìn sọ̀rọ̀ sókè lálálá wípé a ò ṣe mọ́. nínú ìwọ́de làmìlaka mẹ́kàrálì tó bọ́ dẹ̀dẹ̀ lórígun mẹ́rin ilẹ̀ Yorùbá. ìwọ́de làmìlaka àkọ́kọ́ irú rẹ̀ nílẹ̀ Yorùbá. táwọn akọni wa aṣáájú wa òun táwọn olórí ogun wa generals wa gbogbo wọ́n tán wámúwámú láti ṣáájú. ó sì mọ kẹ́hìn sọ̀rọ̀ sókè wípé òmìnira ilẹ̀ Yorùbá di dandan pẹ̀lú àwọn ọ̀kọ̀ọ̀tọ̀ká àlàkalẹ̀ ètò àti pèsè sílẹ̀. tá ò lè sọ lórí afẹ́fẹ́ nítorí àwọn ṣèké ṣáájú gbogbo tó wà láàrin wa. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere àti ọmọ ìran aládé tí gbogbo wa ti jọ wá. ohun tá a fẹ́ ni pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun lọ múra sílẹ̀ dé ìwọ́de làmìlaka tí ó wáyé nínú oṣù karùn-ún yìí. kẹ́kọ̀ọ́ náà gbáradì láti darapọ̀ mọ́ ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. torí tó bá di gbẹgbẹgbẹ má gbé sẹ́kùnlé mi ní o. bákan náà fún àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun kan tàbí kejì lórí ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. ẹ lè kàn sí wa látòrí www.yorubanationyouth.org fún àlàyé tàbí ìbéèrè síwájú. ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Olúgbòlúwa Yorùbá Nation Youth Leader in all diaspora lórí +1-803-846-1116 tàbí Comrade Omiyo ó jẹ́ Homeland Yorùbá Nation Youth Leader lórí +234-707-3355 Yorùbá Nation no going back. ìkéde ìdẹ́sẹ̀ tí gbọ́yìn látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Yorùbá Nation Youth lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. mo kí gbogbo ẹ̀yin wa tẹ́ ń wò wá nílé tẹ́ ń gbọ́ wá nílé lóko àtìlẹ́yìn òdì níbikíbi tí ẹ bá ti ń wò wá tẹ́ ẹ bá ti ń gbọ́ wá mo lérò pé ẹ ti gbọ́ nípa mega rally tí a play fún wa tán yìí. ó ń bọ̀ lọ́nà o mo ti mú déètì ni àmọ́ ẹ sì nígbàgbọ́ pé inú oṣù náà sì ni gbogbo àwọn ọmọ kóòtù òjìire tí àsìkò náà bá tó mo bẹ ogun wa ni ẹ jẹ́ ká túyáyá ká jáde ká fi ran ìjọba Nàìjíríà wípé sẹ́ àsìkò ti tó, ilé ti tó lọ àbí ṣé ilé ò ti tó lọ ni ṣé owó tá a ṣe Nàìjíríà ṣé kò tó gẹ́ ni ṣé ká dùnmọ́ bá lọ báyìí ni gbogbo àwọn ọmọ kóòtù òjìire gbogbo àwọn ọmọ Odùduwà ṣé ẹ sì fẹ́ káwọn Nàìjíríà pẹ̀lú báwọn Fúlàní ṣe ń pa wá tó ti ń jí wá gbé pẹ̀lú báwọn Fúlàní tí wọ́n ti fi alọ́kàn balẹ̀ tí wọ́n ti káwọn bàbá wa kí wọ́n rí oko dá wọ́n ti káwọn ìyá wa rí oko lọ mọ́ oúnjẹ wọn gbogbo nǹkan wọn ṣé ẹ sì fẹ́ ká wà nù orílẹ̀-èdè yẹn bá ní tí ẹ bá fẹ́ kí á wà lórílẹ̀-èdè tí ò fún wa ní ìfọ̀kànbalẹ̀ tí ò yẹ ká rí mú mi ìbá dáa kí a fi ìmọ̀ ṣọ̀kan kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Professor Banji Akíntóyè àti bàbá dáadáa alápàájì of Yorùbá land Sunday Igboho Ṣà ọmọ Adéníyì ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn àti àwọn àgbààgbà tí wọ́n ń tukọ̀ Yorùbá nation tí wọ́n nífẹ̀ẹ́ sí ilẹ̀ kóòtù òjíire tí wọ́n fẹ́ ká kú sóko ẹrú wá Nàìjíríà ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn o kí a fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn kákọ́ akónú inú mẹ́sì tá a wà torí inú mẹ́sì la wà o inú ọkọ̀ ẹ̀wù la wà ẹ má jẹ́ ká tan ara wa jẹ. àwọn ọmọ Odùduwà gbogbo àwọn ọmọ kóòtù òjíire mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ play fún wa mo fẹ́ kí àtọ̀ fàbà ká tó gbọ́wọ̀ yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ play fún wa yìí bàbá wa Kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀ náà ẹ wá gbọ́wọ̀ tí wọ́n sọ torí tí Nàìjíríà tó bá yẹ kó bàjẹ́ ni tó bá ṣe pé security ibẹ̀ ò bàjẹ́ ni security bá wà lórí Nàìjíríà ni ọ̀rọ̀ tí Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ yìí sọ yìí wọn ò ní sọ̀rọ̀ ó túmọ̀ sí pé gbogbo kan tí ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà làwọn náà rí òun ló fi sọ̀rọ̀ jáde ẹ jẹ́ kọ́kọ́ play ọ̀rọ̀ náà fún wa ná kí àjòbí tá a wá gbọ́ kí n tó wá play ìmí fún wa torí fídíò mẹ́ta ni mo fẹ́ play fún wa tí a fi tá a wá gbọ́ ẹ jẹ́ kọ́kọ́ play ọ̀kan nínú ẹ̀ náà tí Kábíyèsí wa sọ ẹ kí n play fún wa kájòbí tá a wá gbọ́ gbogbo ẹ tí ẹ bá wà lórí ètò tẹ́ ẹ dákọ̀ máa lórí ètò ẹ bá wa pé ètò yìí kọ́ lọ dáadáa
ṣẹ̀rìgbẹ́ bá wa pín kọ́ lọ dáadáa káwọn èèyàn wà káwọn lọ bá jàǹfààní ohun tá a tún wá fún wọn lọ́jọ́ tòní ṣẹ̀rìgbọ́ ẹ sì mọ́ gbàgbé láti bá wa subscribe tó YouTube channel wa ṣẹ̀rìgbọ́ ẹ bá wa subscribe tó YouTube channel wa Ibiyemi TV show lórúkọ YouTube channel wa ṣẹ̀rìgbọ́ ẹ ṣé gan ni ẹ máa bá wa ká lọ. I'll be very happy if anybody can raise up their hand and say, I can go to my area of constituents, my local government, and I can stay there in peace for 1 week. Who can do it here? Including our gatekeepers. Who can do it here? Including the Senate President, including the Speaker. But you left the traditional rulers. You left district heads, the Baales, to continue to stay there. And you are saying all will be well in this country. We are the ones facing these youths. We know their problems, and we have been talking every time. You sit in beautiful offices, and you all think all will be well. Let us be very truthful in this country. Look at this beautiful building. As beautiful as this building is, if the foundation is wrong, the entire building will collapse because the foundation has a problem. In this gathering, the Senate President mentioned the key factor, the collapse of local government. It has collapsed. Let's be very truthful to ourselves. It has completely collapsed because that's the only arm of government that is, number one, the foundation of this country. You don't have any other foundation. We are only building on a castle that has been completely broken down. That is the foundation that will gather the most active age bracket for you in this country. You say we have 774 local governments and several wards. Where do we have the wards being put together? It's under the local government constituents. They are underfunded. You don't even reference them for anything. You don't even care about the administration. Where did we get it wrong in this country? We all have faults, all of us here. If we keep talking every time, we will not get any result. It's getting worse. They are getting more emboldened. They are now very bold and they are ready to face anybody because they are hungry and they are angry. Let us change our strategy. Let us change our style. You leave this age bracket. If there will be a problem, you will give them guns to start to move around. You will never see anybody above our age in our comfort zone here that is really ready to face the music. It's very important for all of us to know that we are not all safe. We are not safe at all. Let us engage a lot of youth organizations that are very relevant, that understands the local government administration, the governance within every district, every category of the localization of this country. Is very important for us, and continue to engage them in every program we do in this country. You have neglected that category completely. The whole we are right now, you have neglected them because they are not represented here. They are not at all. So what are we going to come out here to talk about? And that is our foundation. It is our foundation. We should be very serious in this country now. We should talk very seriously. This issue of security, this national security, is not the problem of the service chiefs. It's not the problem of the lawmakers. It's not the problem of the executive arm of government. It's the problem of all of us. How many of this active population that are under you that you are taking care of? What's the essence of you being a politician that you cannot even move around freely? You cannot. Nobody. Do you think Abuja is only Nigeria or Lagos is only Nigeria? 36 states of this country. Some people are there, you left them, you abandoned them,
and you are making laws and you are administering. What are you administering? I do not know. So let us talk to ourselves very seriously. The people that are not ghosts, these people that are agitating left and right, we need to engage them. We need to actually engage them and separate the corn from chaff. We know the good and the bad amongst them. We can easily separate them by engaging them. Gbogbo àwọn kóòtù òjíire, gbogbo àwọn Odùduwà, mo lérò pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí Ọ̀jájá àsìkò síbìlà fún bàbá kádépẹ́ lórí o tí padà pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀lẹ̀ kọ́ pẹ́ lọ́wọ́ ó dogun ni bàbá ẹ̀mí yóò gùn àníwáyé tì. Gbogbo àwọn Odùduwà, mo lérò pé ọ̀rọ̀ tí bàbá sọ ẹ gbọ́. Kí ló wá ń ṣe tí bàbá ò lè sọ wípé kí oníkálukú máa lọ ló ń lọ bàbá wà Nàìjíríà ò lè pè wá mọ́ gẹ́gẹ́ bí olórí ọba aládé nílẹ̀ kóòtù òjíire. Ẹ bá wa sọ̀rọ̀ sókè. Gbogbo àwọn tí ń jà fún Yorùbá nation, àwa tá ń jà fún Yorùbá nation yìí ìwà tí àwọn Fúlàní hù fún wa tí ò tẹ́ wa lọ́rùn òun là fi ń pariwo pé àṣe mọ́ ilé ti yá. Ẹ̀yin náà ẹ wo adúwọ̀ tẹ́ ẹ sọ, ṣé tí Nàìjíríà bá dáa ni, ṣé síkírẹ́tì bá wà lórílẹ̀-èdè Nàìjíríà ni, ṣé gbogbo àwọn tí wọ́n ń gọ́fà wa, àwọn sẹ́nítọ̀, àwọn rẹpẹtítíìfù wa, ṣé ọmọ sá lọ Àbújá ni? Ẹ̀yin náà ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń bẹ̀ yẹn, ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, ó fi hàn pé kò sí síkírẹ́tì kan Nàìjíríà mọ́. Nàìjíríà ti collapse pátápátá, ó ti collapse. Kò sí sẹ́nìkan tó lè wá fìsì ẹ̀ mọ́, kò sẹ́nìkan tó lè wá tún Nàìjíríà ṣe mọ́, lẹ́yìn kí oníkálukú ọmọ lọ́nlọ́ ẹ̀, lẹ́yìn kí wọ́n pín Nàìjíríà kó oníkálukú ọmọ lọ́nlọ́ ẹ̀. Òun la fi lè gbígbé àlàáfíà. Orí gbogbo àwọn kóòtù òjíire la fi lè gbígbé àlàáfíà. Tí a bá sì wà lórílẹ̀-èdè Nàìjíríà, ìyà tí ń jẹ wá náà ni ó máa jẹ wá lọ o. Ìyà tí ń jẹ wá náà ni ó máa jẹ wá lọ. Olùfín pé gbogbo àwọn kóòtù òjíire, ẹ jẹ́ ká jí lójú oorun wa. Ẹ má yẹ káwọn olóṣèlú, ẹ má yẹ kán tàn wá jẹ mọ́, ẹ má yẹ kán pa wá fún wa mọ́. Irọ́ tí wọ́n pa fún wa ti tó gẹ́. Irọ́ tí wọ́n pa fún wa ó ti tó gẹ́. Ẹ jẹ́ ká náà fi hàn wípé àkó irọ́ wọn jẹ mọ́. Àkó irọ́ wọn jẹ mọ́. Kí ló dé? Nígbà tí wọ́n fẹ́ dìbò fún wọn, ìgbà náà wọ́n tó mọ̀ yín, wọ́n tó wá mọ̀ bá yín, wọ́n mọ̀ fi 1,500 wọ́n fowó bíráàbù yín. Tẹ́ bá tẹ̀ka fún wọn tán, gbogbo àdéhùn tí wọ́n bá yín ṣe pátápátá, wọ́n bọ̀ mọ̀lú ṣe pátápátá, tó bá débẹ̀ tán wọn ò ní síkà àdéhùn yẹn mọ́. Wọ́n wàá sọ àwọn di pé wọ́n ti kò jébọ olóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹ tí ọ̀bọ. Ẹgbọ́n tó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn Odùduwà, gbogbo àwọn kóòtù òjíire, this is the right time to fight for our rights. Àsìkò tá a jà fẹ́tọ̀ wa la wà yìí. Ẹ má yẹ kó dìtì fún wa mọ́, ẹ má yẹ kó ń tẹ̀ wá mọ́. Yorùbá nation ní gbogbo 95% gbogbo ọmọ Yorùbá ń fẹ́ lọ́wọ́ tá a wà yìí. Àfẹ́ Nàìjíríà mọ́, ó ti sú wa. Inú ọkọ̀ wo la wà lórílẹ̀ Nàìjíríà ti sú wa. Gbogbo àwọn Odùduwà, ọmọ kóòtù òjíire 95% ó wà ká dá dúró ni, ó wà ká kó lábẹ́ Nàìjíríà ni. Torí Nàìjíríà wọn ò fún wa nìkan tá a fẹ́. Kò sí ìgbà ìgbàgbọ́ kan lórí Nàìjíríà mọ́. Gbogbo ẹ̀ lórí irọ́ ni. Gbogbo ẹ̀ lórí irọ́ ni. Gbogbo ẹ̀ lórí ẹ̀tàn, lórí irọ́ ni. Kí ló dé? Ẹ jẹ́ mi tún pè ohun kejì fún wa kí a jọ gbọ́ kọ́mọ̀ jẹ́ kó kó ọpọlọ wa lọ. Ẹ jẹ́ kí ọpọlọ wa kí ó ṣiṣẹ́, ká ronú gẹ́gẹ́ bí ọmọlúàbí. Ẹ má jẹ́ káwọn kan wọ́n máa fi ẹ̀kọ́ tán fún wa jẹ mọ́. Ẹ má jẹ́ kó wọn fẹ̀kọ́ tán wá jẹ mọ́. Ẹ jẹ́ káwọn náà ká sí ọpọlọ wa kalẹ̀. Ọlọ́run fún wa ní ọpọlọ láti fi dánú wò ni. Ẹ má jẹ́ kó àwọn kan náà mọ̀ ronú fún wa, àbí ẹ̀kan kankan náà mọ̀ ronú fún wa. Ẹ má jẹ́ kí ìyàn ṣẹlẹ̀ fún wa mọ́. Ẹ jẹ́ káwọn náà ká jókòó ká ronú fún wa. Ìjẹ́bá àti ń bá lọ yìí tí yóò rọgbọ, tí yóò dáa. Tá a bá lè dánú wò,
òun tá a bá fẹ́ ìrọ̀rùn ní ìpàdé fún wa náà àmọ́ tá a bá lè dánú wò ó jẹ́ pé nǹkan táwọn kan bá sọ fún wa là ń tẹ̀lé à ń tanra wa jẹ ní o à ń tanra wa jẹ ní o gbogbo àwọn ọmọ Odùduwà gbogbo àwọn kóòtù òjìire ẹ jẹ́ kí dúpẹ́ ohun kejì náà fún wa kí adójọ gbọ́ ẹ má bá wa ká lọ. kò sóògùn kò sí ẹ̀ka ìdá àwọn ẹ̀mà láwùlà ni nígbà tá a dóko lọ́jọ́ àti mo ti máa ń sọ fún wa tó yẹ pé mi ìfẹ́ bá wọn gún nǹkan mọ́ kẹ́lẹ́ mà wọ́n ti kó sí wa lọ́pọ̀ lọ́yẹ̀ pé mi ìfẹ́ bá dáàdì mi gún nǹkan mọ́ pé tí bá máa gún nǹkan máa wọná ibẹ̀ inú nǹkan tí wọ́n dẹ́ bá wọná ti rán èmi lọ sílé kéw kẹ́ máa wo aburú ẹ máa wo aburú tó pé inú nǹkan tẹ̀mí ń bá wọn gún làwọn tí ń rówó fi rán èmi lọ lé kéw lọ léèwé wọ́n ti fún wa lóúnjẹ àwọn ní kí mo ti wá dísẹ́ pé mi ò ní bá wọn gún mọ́ kí wọ́n bá wọ́n ná ó wá lójú àwa lọ sóko láti wá ní ọyẹ kí láwọlà ẹ lè ṣe ẹ àwọn ní láwọlà lágbára gún máa kò sí ìkan tó lè ṣe o láti máa gbé wọn sí igi ẹ̀gún wọn ní kí n sọ fún igi ẹ̀gún yẹn pé kó wọ́wé yẹn náà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọmọdé tí ò gbọ́n ẹbí náà bá ní láwọlà wà lápò bàtàmọ́ká tó gbé ọyá igi ẹ̀gún bẹ̀rẹ̀ sí ní wọ́wé. láti mi tẹ tí wọn lè fẹ́ jẹ lẹgọ tí wọn fẹ́ fi nǹkan hàn ẹ wọn máa ṣe sùúrù wọn ní jẹ àjókòó ká máa wò gbà tí ó wọwé àjókòó 15 minutes tí wọn fẹ́ fi nǹkan hàn ẹ. Kúrò mbẹ láti kí n yára lọ gbọ́n àwa lọ wò wọ́n ní pé kí n yẹ òwò wé láti máa ní òwò náà ní àdáni wọn ló wo àwọn ẹ wọ́n yẹ kí n tàn yín ọjọ́ tí mò ń sọ èyí ọjọ́ ńlá ni láti mi ló wo àwọn kí n yẹ wọ́wé eré ni mo pè nígbà tí wọ́n pe ohun wọn bá ṣe wọ́n pè kábà yẹ kí n tàn yín igi yẹn nígbà tí kaba sùfè ariwo atẹ́gùn yẹn kọjá nǹkan tí mo lè bí mo ṣáyé eré mo tún fẹsẹ̀ gún nǹkan ní pẹ̀lú bàtà àdéjà tá a máa ń lọ ńgbà yẹn tó máa ń ní tá a máa fi kíni táyà bóyá kíni táyà náà máa fi ń ṣe kíni bàtà onírọ́bà tá a máa fi ní túbù sí báyìí ní ọ̀wé yẹn rántí bàtà yẹn ẹ̀dọ́ agbé oko dáadáa ló máa mọ̀ mo tún fẹsẹ̀ gún nǹkan ẹ bá yẹ kí n tàn yín ewé ara igi yẹn ewé bẹ̀rẹ̀ sí ní gbọ̀n sílẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún tó parí òkè. ṣé ń gbọ́ àní ọlọ́run dá ogun ọmọ Odùduwà ọlọ́run dá wa dá pọ̀ nǹkan tí Olódùmarè tí ò fún ẹ̀yà míì ló fún àwa àmọ́ iye ara wa tó dábàá mọ iye ara wa ni a mọ̀ pé ọlọ́run dá wa dá pọ̀ ọlọ́run dé kí ni ó dá wa dá pọ̀ ẹ jẹ́ ká mọ iye ara wa òun làbí ń sọ wípé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká dá forílẹ̀-èdè tiwa gan ká dá dúró tá a bá dá dúró gbogbo ẹ̀bùn tó Olódùmarè fún àwọn ọmọ kóòtù òjíire á wúlò fún wa á rí lò. àtúnṣe yẹn gbogbo tó wà lára ibi yẹn gbọ́n sílẹ̀ ni ìjọ ìlú àkọ́kọ́ tí wọ́n kọ́ pé mo pé máa bẹ̀rù láyé ìjọ ìmọ̀kọ́ àkọ́ bẹ̀rù kátà máa fọ̀rọ̀ gbọ̀n iye ẹgbẹ́ o. wọ́n dà mí lọ́pọ̀ lọ́rù nígbà tí mọ́mí brọ́dà mi kan kú ní 83 nàbí ìtẹ̀rántí mo kúrò àpàdà ṣé 83 nàbí 70 something nígbà tí ẹ̀rọ ẹgbẹ́ 70 something I can't remember ẹ̀ so ẹni yẹn sáà kú ìgbà yẹn la fi ilé kí ó yẹn lẹ̀ náà ti wàá mú lọ síbòmí. kí ló wáyé fàyọ́ bẹ̀ ni pé nígbà tá a kúrò bẹ̀ káwá dé wọ́n á bẹ̀rẹ̀ sí ní wádìí. bàbá ti bí tẹ́ mọ̀lẹ́ ọkọ̀ kéwọ́ lọ́dọ̀ wọn àwọn máa sọ pé tẹ́ a lè fi gbàṣẹ iṣu tí ò ní jóná a máa fi gbàṣẹ láìsí kò ní jóná wá n ló bí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní lọ́mọ wádìí pé kí ló ń mú kí igbá mọ́ jóná tí ẹ bá hàn kan sẹ́yìn igbá yẹn tẹ́ bá gbé kaná láì mọ̀ pé fake lásán ni wọ́n lè tàn lásán ló wà ń bẹ̀.
má bẹ̀rẹ̀ sí ní wà mo tún tún kíní ẹgbẹ́ wọn ẹni ò tí èrí gbà pọ̀ ni wọ́n ṣe lójú mi mo lè gba kíní yẹn èmi náà bá hàn kíní sẹ́yìn gbà yẹn bá gbé kaná kẹ́ máa wọ àpò sí láti fi kó ẹ ó dúró ọpọlọ wa lọ máa hàn kíní sẹ́yìn gbà yẹn bá gbé kaná máa bomi sí i mo gé iṣu gángan mo gé sínú ẹ̀ ìgbà yẹn ò jóná o ó ṣe iṣu jiná orúkọ yìí lágbára tí wàá lóde tí igi yẹn ò wọ́wé níta wá òkè ẹ wá o ọmọ ọgbọ́n tí màá dá àwọn ọ̀dẹ́ rówó ń gbà yẹn lọ́jọ́ ni máa tó rí gbá ọ̀fẹ́ kí tó máa mú ẹ fẹ́ ṣe nígbà tó wá rí gbá ọ̀fẹ́ mi wọ́n á gbé iṣu sórí ẹ̀ òye yìí láti wọ́n á hàn kí nìyẹn sì ní ìwà abomi sí ó jóná gbúrúgbúrú. ìtọ́ mẹ́jọ ni iṣu gẹ́gẹ́ lẹ nínú ọ̀rọ̀ tí mo sọ yẹn kẹ́rí wọ́n á gbé iṣu yẹn kaná wọ́n á hàn kí nìyẹn sí ẹ̀yìn ẹ̀ pé ní ìwà abomi sí àti gbá àti iṣu ó jóná gbúrúgbúrú. lẹ́mú àwòké ọ̀dà pé omi tí ò sí inú ẹ̀ ní lójoojó náà. Nígbà wọn á pe màmá ẹ̀gbọ́n mi kan má mi sọ̀bù ká máa ń pè má mi sọ̀bù yẹn wọn á lọ sọ́dọ̀ wọn wọn á fún mi nígbà mi bàtà wọn fún mi nígbà mi wà á kankan sí wọn á bomi sí wọn á gé iṣu gángan mi sí náà tó rà wò ní iṣu gángan yẹn ló kọ́ mọ̀ ní oko dáàdì mi wọn á gbé iṣu yẹn mo bẹ́ wọn á kó sínú ẹ̀ mo fi yọ̀ sí wọn á bomi sí mi ò wá hàn kankan sí ìgbà yẹn sì ṣe iṣu ó jiná kò sì jóná. Ẹjọ́ kí wàá ní àǹfààní kí ni wọ́n ní máa sí lẹ́yìn. tó jẹ́ kí n mọ̀ wípé omi tó wà nú ẹ̀yẹ ni òjò jóná wàhálà tẹ́ bá gbé náílọ̀nù tẹ́ bá rọ omi sínú náílọ̀nù tẹ́ bá fi igi kọ́ báyìí tí wọ́n bá gbà tí kì í ṣe pé bóyá nǹkan kan bá dá náílọ̀nù yẹn lù omi yóò hù náílọ̀nù yóò sì ní yá láìlọ yóò ní mẹ́ẹ̀tì tó rómi yóò ní jó mẹ́ẹ̀tì tẹ́ bá gbé pọ́ọ̀tì lásán kárí iná tẹ́ bá fomi sí pọ́ọ̀tì máa padà mẹ́ẹ̀tì ni pọ́ọ̀tì fún ara ẹ̀ máa jóná ni tó máa mẹ́ẹ̀ tó máa yọ kò sóògùn. gbogbo àwọn ọmọ Odùduwà mo lérò pé ṣókí tí mo fẹ́ mú wá fún wa lọ́jọ́ tó nílé ilé ìgbà yẹn mo fẹ́ kí á fìfẹ́ jẹ́ gbogbo àti ẹ bá wo ètò yìí ẹ bá mi pín kó tó lọ kan àwọn èèyàn wa náà lára káwọn náà lè ba jàǹfààní nǹkan tá a tún mú wá fún wọn ẹ má jẹ́ kí nǹkan kan kó wọnú fún wa ẹ jẹ́ káwọn náà ká dánú rò tá a bá lè dánú rò kò sẹ́nìkan tó mú wa sìn òun láwo tá à ń pa ẹ̀ wípé sẹ́ ìran Yorùbá bọ́lọ̀ kó lóko ẹrú tó àmọ̀ pé tá a bá kó lóko ẹrú tá a sì lábẹ́ wá Nàìjíríà mọ́ gbogbo wọ́n ń jí wa gbé lọ́tún wọ́n ń jí wa gbé lósì wọ́n ń pa wá lọ́tún wọ́n ń pa wá lósì kò ní ṣẹlẹ̀ sí wa mọ́ tó a ní gba àwọn èèyàn burúkú láàyè lórí ilẹ̀ wa mọ́ òfin wa ni wọ́n tẹ̀lé torí bá àwa náà travel a lọ ibikíbi lágbàáyé nígbà tá a débẹ̀ a tẹ̀bẹ̀ báṣubàṣu òfin ibẹ̀ la tẹ̀lé torí tí a bá tẹ̀lé òfin ibẹ̀ ni wọn ò ní bàkà wọlé àbí tá a bá ṣe wọlé tá a tẹ̀lé báṣubàṣu wọ́n dá a padà síbi tá a ti wá ni irú dáa náà fẹ́ lórí ilẹ̀ Yorùbá nìyẹn tá a fi ń jà fún Yorùbá nation gbogbo ẹ̀yin dáàdi wa àtẹ̀yin mọ́mí wa tẹ́ wà lókè òkun tójú rí tó ìbá dáa kí a jọ support stroke Yorùbá nation yìí ìbá dáa kí a jọ fi ìmọ̀ ṣọ̀kan láti rí pé àwa Yorùbá a kó nínú ìpèkùn Nàìjíríà káwọn ọ̀rọ̀ kábẹ̀ a tó dá dúró a ju 70 million population lọ́nà wọ́n ìtawà lè dá dúró ìlú tí ó tó 70 million wọ́n dá dúró náà wọ́n ń dá ìjọba wọn sí fún ara wọn kí wá là wá language kan ni wá ẹ̀yà kan ni wá culture kan ni wá kí ló wá lè fà tí a lè dá dúró gbogbo ọmọ kò tó jíire gbogbo àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká ronú ká support movement tí bàbá gbé dání sẹ́ẹ̀bì táyé rẹ̀ wà gbé dání ẹ jẹ́ ká support ẹ̀ ká gbá wù tí wọ́n pé mọ̀ pé lóòótọ́ gbogbo ọmọ Yorùbá ló wá ìtúsílẹ̀ ló ń wá òmìnira ẹ jẹ́ ká support bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Alápàjí
of Yorùbá land pẹ̀lú gbogbo ìdojúkọ wọn pẹ̀lú gbogbo ìwà burúkú tí ìjọba Buhari tó ṣe fún wọn. Ìgbòho sàtì sọ pé tẹ̀rẹ̀ ránṣẹ́ àwọn ò ní quit lórí struggle yìí, àwọn sì continue ó ìgbà táwọn bá gba Yorùbá nation káwọn tó dẹ́kun sọ wá dá kí àwa tí wọ́n ń jà fún ká mọ̀ wọ́n níran ká mọ̀ kún wọn lọ́wọ́ ká mọ̀ gbà wúkú tì wọ́n sọ dáa bí gbogbo ọmọ kóòtù òjìire ìbá dáa ká gbìmọ̀ sọ̀kan láàrin wa ká gbáwó ti bàbá wa Sunday Adéyẹmọ lórí nǹkan tó ń gbé dání. Wọ́n mọ̀ pé tí a bá dá dúró ìrọ̀wọ́ òde bá wa ìwọ̀n tá a fẹ́ ìrọ̀rùn ní ọjà sí fún wa. Gbogbo ọmọ alẹ́ Yorùbá tẹ́lẹ̀ sọ pé tí ọ̀rọ̀ bá dá dúró ebi ó pa wá ìbá dákẹ́ ẹ wo ọpọlọ yín dáadáa lọ́nà wo ni ebi ó fi pa wá tá a bá dá dúró ìbá dákẹ́ ẹ ronú ẹ mọ̀ ẹ̀ka wọn lọ́sẹ̀ ọmọ tàn yín mọ́ ẹ mọ̀ ẹ̀ka lọ́sẹ̀ ọmọ ìwọ̀n pa wá fún yín mọ́ gbogbo ọ̀tẹ́ ìsọ ẹ̀tàn ni irọ́ ni kì í kò sóòdó ń bẹ̀ ṣé ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ sógi lọ́bẹ̀ oge gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́tà tààrọ̀ tẹ́ ń gbọ́ mi ojú tẹ̀ fi ń wò mí ojú yóò ní fọ́ o bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ mi etí nù ní ìdí ọwọ́ tẹ̀lé bá mi pín ètò yìí tóbi lọ dáadáa ẹni fọwọ́nà gbọ́mọ sí o èmi nímọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà nímọ̀ dé bá láṣẹ ìtumọ̀ yìí bẹ́ẹ̀ ni o yóò tùṣẹ́ fún wa ṣe ti gbọ́ orílẹ̀-èdè Yorùbá tá à ń jà fún àjàyè lájà o àjàyè lájà láìpẹ́ lájìnà sí ni ṣe ti gbọ́ kò ní pẹ́ mọ́ tábìgbò orílẹ̀-èdè wa Yorùbá nation no going back.